wọ́n ti ń fa wàhálà láàrin ara wọn. Al-jahiliyatul ula wọ́n ti fẹ́ jí padà ń tuntun. Wọ́n ti fẹ́ jí padà ń tuntun because ìjà ní al-Aws wal-Khazraj máa bára wọn jà ká níbi tó dé Mẹ́dínà tí gbogbo wa mọ̀. Ìgbà tí ó di pa Ànábì papòdà wọ́n kójọ sí Saqifa wọ́n yìn ta ní wọ́n jẹ khalifa. Said ibn Thabit riwaya wala to do kanu àwọn sahabi Ànábì àmọ́ sí Said ibn Thabit qala Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam. Said ibn Thabit ní Ànábì wa Muhammad sallallahu alayhi pé inni tariku fikum al-khalifataini min ba'di. Ànábì ní mi lọ mo ń lọ yo mo á fẹ́ fi àwọn kan méjì lẹ̀ fún yín al-khalifataini àwọn àrólé mi er paro itikile kila Ànábì ló mi báyìí al-khalifataini. Ànábì ní lọ mo ń lọ yo mo á fẹ́ fi àwọn khalifa méjì kan lẹ̀ fún yín àwọn kan tẹ́ máa tẹ̀lé tẹ́ fi ìsìnà. Ànábì ní kitaballahi àkọ́kọ́ ní al-Qur'anul Karim ìka àkọ́kọ́ nìyẹn ní nǹkan tí mo fi lẹ̀ tẹ́ máa tẹ̀lé ṣùgbọ́n ìmọ̀ ya nínú Islam a ní ìdí kan tí ó máa ṣàlàyé al-Qur'ani fún wa. Ànábì wa ní èmi náà mọ̀ Ànábì wa ní wa itrati ahla bayti àtàwọn ará ilé mi ọ̀rọ̀ parí. ẹ̀yọ́ làákà ìmọ̀ ya nínú Islam tẹ̀rí ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ìka tá Ànábì fi lẹ̀ fún wa nìyẹn. Ànábì fi al-Qur'ani lẹ̀ fún wa àtàwọn ará ilé rẹ̀. Ànábì wa ní sẹ́rí al-Qur'ani àtàrà lẹ́ tí mo fi lẹ̀ yo wa innahuma lan yaftariqa hatta yarida alayya al-hawd. Àwọn al-Qur'ani àtàrà lẹ́ wọn ò ní ya para wọn ọ̀rọ̀ wọn ní takò ara wọn tí ó fi díjọ́ gbé dal-qiyamah. Sẹ́wárí ìwà àtàkà ìjọba dé sálẹ̀ àfà tó ṣe tàkìkìrẹ̀ ní hasanu ìwà àtọ́ lẹ́sẹ̀ lẹ́ni báwọn yóò fi gbọ́lé tí wọ́n fi gbọ́yé kí la fẹ́ fà yóò báyìí. Ànábì ní inni tariku fikum al-khalifataini min ba'di mo fi àwọn àrólé méjì kalẹ̀. Àrólé àkọ́kọ́ al-Qur'anul Karim ìyẹn sátìn àwọn àkejì láwọn owó ní àwọn ará alẹ́ Ànábì. Sẹ́wọ́rí àwọn ará alẹ́ Ànábì ẹlòmí rẹ̀ wá lè bí àwọn ará alẹ́ Ànábì ẹ̀ wọn táwọn èèyàn fẹ́ sàlẹ̀ fún àwọn yàrá ní Islam nìyẹn táwọn èèyàn fi ń rò wípé Ànábì ó ṣètò kalẹ̀. Ta ni àwọn ará alẹ́ tàbí pè ní khalifa àwọn lẹ́yìn òun ta ni ilé àkọ́kọ́ nu wọn. Ibn Abbas ní Ànábì sọ fún mọ́mọ́ lọ́jọ́ kan báyìí pé anta minni bimanzilati Haruna min Musa illa annaka lasta nabiyya. Ìrẹ́ mú wà ní o ipò rẹ̀ sí mi dàgẹ́ bí ipò Haruna sí Ànábì Musa. Ẹ̀tọ́ bá fẹ́ mọ̀ báwo ni ipò Haruna sí lọ́dọ̀ Ànábì Musa ẹ lọ wo nú al-Qur'anul Karim kí la fẹ́ lò ń bẹ̀ ibi tá a lọ rẹ̀ Ànábì wa ní illa annaka lasta nabiyya ìwọ kẹrí wípé ìwé sà nẹ́bì ṣùgbọ́n ipò rẹ̀ sí èmi Ànábì ó dàgẹ́ bí ipò Haruna sí Ànábì Musa gẹ́bọ́lọ̀ ìsàlàyé sínú al-Qur'ani kí la wá fẹ́ lò bẹ̀rọ̀ yìí. Ànábì wa ní innahu la yanbaghi an hazaba illa wa anta khalifati fi kulli mu'mini min ba'di. Ìwọ gbọ́dọ̀ lọ síbi kankan èmi Ànábì ò ní lọ síbi kankan ẹni wo ètò bá fẹ́ lọ kò bá jáyé ni o kò bá jẹ́ pé wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ fayé lẹ̀ ni o illa wa anta khalifati àyàfi kí wọ́n mú máa lè o kò jẹ́ khalifa mi fi kulli mu'mini gbogbo tó bá jẹ́ mu'mini fi kulli mu'mini. Eléyìí ṣe pé Ànábì wa fi wọ́n máa lè lẹ̀ kọ́ máa kọ̀tù àwọn obìnrin rárá o kí Ànábì sọ illa masa wa anta khalifati fi kulli mu'mini min ba'di àfikọ́ jẹ́ àrólé mi. Alhamdulillah adúpẹ́ fún Allah subhanahu atọrọ kí a ti gafẹ́ nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ike Allah azza wa jal atọrọ ilé jẹta kó mọ́ bá nàbọ̀ Muhammad kó mọ́ bá mara lè kó mọ́ bá wọn sahaba rẹ̀ ẹ̀mọ̀ yawa nínú Islam lórí sunan nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam akira wa ibi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹgbẹ́ bá ti máa ń sọ ìbínú dára tẹ́lẹ̀ ṣe fún barakallahu fikum òun ní gbá àwọn ọ̀rọ̀ olóyè bí tán sọ yìí ẹ má ṣe máa bá wa tàn ká kẹsì máa bá wa ṣe kíni kẹ máa bá wa share kẹ máa bá wa like kẹ máa love kẹ àǹfààní rẹ̀ lè bá ṣe kíni kó lè bá kárí. Gbogbo alágbọ́n tí ọmọ aláìmọ̀ kan yìí gbogbo alágbọ́n tó sọ so ní dáhùn èsì sí ohun tí barrister Ibrahim al-Misri as-Sufi at-Tijani al-Qadiri
oye so méjèèjì ni àfà ló kó papọ̀ lẹ́ẹ̀kan náà. So Sufi tó gbópọn burúkú láàfà òun. Àmọ́ èyí tó kàn wọ́n bíbá yìí òun náà ni tó já sí wípé ó jẹ́ ìpìlẹ̀ tó já sí wípé tó jẹ́ ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ ẹ̀sìn Allahu Azza wa Jal. So tí àfà náà mẹ́nubà tí ọmọ aláìmọ̀kan yìí tó wá sọ pé òun fẹ́ wá fèsì lé lórí. So ẹ jẹ́ ká gbé àìmọ̀kan ọmọ náà yẹ̀wò díẹ̀. Ọmọ náà sọ pé òun fẹ́ prove wípé Annabi sallallahu alaihi wasallam ó nassah bẹ́ẹ̀ dẹ̀ ni ó dẹ̀ nasaba àwọn ẹni tí wọ́n máa jẹ́ àìmà lẹ́yìn òun. So ó wá fẹ́ mẹ́rin wá ó lọ sínú Musannaf Ibn Abi Shayba mujallad ẹlẹ́kẹ̀ 17 page 127 níbi hadith Zayd ibn Thabit qala ibn Salamu sọ pé inni tarikun fiikum al-khalifatayn, pé òun Annabi sallam òun fi àwọn àrólé méjì lẹ̀ fún wa min ba'di, àwọn àrólé méjì tí wọ́n máa rólé lẹ́yìn òun. Kitab Allahi àkọ́kọ́ òun náà ni Qur'anul Karim wa itrati ahla bayti, lẹ́yìn ìgbà náà itra òun ti ń ṣará lé òun. Wa innahuma lan yatafarraqa hatta yarida alayya al-hawd. So ipa àwọn méjì sèré wọn ní ṣe kíni wọn ní yàrá wọn lọ́tọ̀ọ̀tọ̀ títí tí wọ́n fi ṣe kíni títí tí wọ́n fi bá wọn Annabi sallam lórí al-hawd. Àkọ́kọ́ náà aláìmọ̀kan yìí a ti sọ pé kò gbọ́ Lárúbáwá náà oye so ó yà aláìmọ̀kan gan. Lan yatafarraqa ó tún sí wípé wọn ní takora wọn, ṣé wọn ní takora wọn ni? So wọn ní yà lọ́tọ̀ọ̀tọ̀ ni gẹ́gẹ́ bó ṣe wá nínú riwaya mi pé lan yaftariqa wọn ní ṣe kíni wọn ní yà lọ́tọ̀ọ̀tọ̀. Àmọ́ wọn náà mọ̀ pé ìtú sí wọn ní takora wọn ló ṣe kíni ló pè òun tẹ̀ níbi tó fẹ́ mú yẹn bó tẹ̀ já sí pé lọ́dọ̀ wa kò tún pè rẹ̀, àmọ́ òun rí sí pé gbọ́ pè rẹ̀ nítorí tó bá tún sí wípé wọn ní yà lọ́tọ̀ọ̀tọ̀ problem ni. So abri lọ́wọ́ rẹ̀ pé so ibo ni Qur'ani wà lónìí, ibo ni itra wà lónìí. Àmọ́ ìwọ̀n nínú ẹ̀sìn wa ẹgbà wá yìí kò fẹsẹ̀ nílẹ̀ àkọ́kọ́ nù. Ìdí tí ó fi fẹsẹ̀ nílẹ̀ ni pé nínú sanadu ẹ̀ so ẹ̀rí ń bẹ ẹnìkan tó ń pè ní Sharik aw Shuraik. So Sharik yìí òun náà ni Sharik ibn Abdullah an-Nakha'i. Oye kí ni tí àwọn àfọ́ oní jarh wa ta'dil kí ni tí wọ́n ṣe kí ni tí wọ́n sọ nípa rẹ̀. Tá bá lọ sínú Mizanul I'tidal ti al-Imam Dhahabi rahimahullahu ta'ala mujalladi ẹlẹ́kẹta oye page 372 sí page 373. So ẹ̀rí ń bẹ ipe Shuraik ibn Abdullah an-Nakha'i Abu Abdullah al-Kufi. So al-Imam Dhahabi wọ́n wá mú ọ̀rọ̀ àwọn àfáà wá lóríṣiríṣi lórí rẹ̀. Wọ́n ní rawa Aliyu an Yahya ibn Sa'id tad'ifahu jiddan, ipe Aliyu gbà látọ̀dọ̀ Yahya ibn Sa'id ipe wọ́n da'afa rẹ̀ ní da'afa tó ṣe kíni tó lágbára gan. Oye báyìí. So bákan náà al-Imam al-Dhahabi wọ́n gbà wá bákan náà látọ̀dọ̀ Ibn Ma'in ipe qala Ibn Ma'in sọ ipe kana Abdurrahman yuhaddithu an Sharik wa an Ibn al-Mubarak qala látọ̀dọ̀ Ibn al-Mubarak ó sọ ipe laysa hadithu Sharik bi shay, ipe hadithu Sharik yóò tí ń ṣe Shuraik bákan náà ipe hadithu rẹ̀ ò jẹ́ nǹkankan kò ní ìtumọ̀. Oye báyìí. Bákan náà wọ́n ní qala al-Juzajani ó sọ ipe Shuraik yìí tó bá sì wọ́n Sharik wọ́n ní sayyi'ul hifz ipe ẹni tí hànkà rẹ̀ tó burú ni, murtaribul hadith bẹ́ẹ̀ dẹ̀ ni hadith rẹ̀ a máa ní irtirab a máa dàrú gan. Oye tó ń túmọ̀ sí wípé lọ́wọ́ kan ẹni yìí kìí ṣe ẹni tí a lè ṣe kíni tá lè gba ẹgbàá rẹ̀ wọlé. Tá bá lọ sínú at-Tankil ti al-Muallimi mujallad aláwọ̀kọ́ page 153 a rí táwọn náà sọ̀rọ̀ nípa kíni nípa Shuraik ń bẹ. Wọ́n ní wa amma halu Shuraik fi nafsihi fa min ajillatil ulama wa akabirin nubala fa amma fi riwaya wọ́n ní ṣùgbọ́n ní bí ẹgbàá wa fa kathirul khata wal ghalat wal ittirab, ẹni tí máa ń ṣàṣìṣe gan ni tí sì máa ń ṣe kíni tí máa ń gbẹ̀gbà wá tí tọ́rọ̀bù máa ń wà nù rẹ̀ gidi gan ni. Fala yuhtajju bima yanfarid bihi aw yukhalif, nǹkan tó bá dágbà wá àbí tó bá yapa àwọn thiqatu lé lórí àní ṣe kíni àní fi ṣẹ̀rí. Oye báyìí. So wọ́n wá ní wa nasabahu Daraqutni wa Ibn al-Qattan wa Abdul Haq ila tadlis, ipe àwọn Daraqutni àti Ibn al-Qattan àti Abdul Haq wọ́n ṣe kíni wọ́n fi ti síbi kíni ìṣe tadlis. So tó ń túmọ̀ sí wípé so ọgbẹ́ tí ń bẹ lára Shuraik yìí ó lágbára gan tá a fi ní gba hadithu rẹ̀ àbẹ́gbàwá rẹ̀. So ó dẹ̀ jẹ́ kan nínú àwọn kíni nínú àwọn ọ̀rọ̀ àti hadith tó máa láìmọ̀kan yìí ká láti inú Musannaf Ibn Abi Shayba ìyẹn bẹ̀. Ẹ máa nínú ẹ̀sìn wa ṣé wá rí mo fẹ́ ṣe nǹkan fún aláìmọ̀kan yìí gẹ́gẹ́ bó ṣe sọ wípé kí àwọn èèyàn máa gbé làákàyè wọn kalẹ̀, gbé làákàyè rẹ̀ súnmọ́ tòsí. So hadith tó máa yìí wákà àti rí pé léyìí ò fẹsẹ̀ nílẹ̀
pẹ̀lú rìwáyà yìí àtọ̀nà tó gbà wáyìí. So àwa fẹ́ wá bá gbé síbi pé ká ló bá tẹ̀ wá fẹsẹ̀ rinlẹ̀, ẹ̀yin ṣé ẹ̀sùn mọ́bi. Àwọn Ṣíà náà wọ́n ní ẹgbà wá lórí hadith yìí o, àmọ́ ẹ̀yin tí ẹ lọ síbi tiwọn. Táwọn Ṣíà bá gbàgbọ́ pé Ànábì sálàmù fi Kùránì àti àwọn ará ilé lẹ̀ fún wa, tọ́mọ yìí sì fẹ́ fi hadith yìí ṣẹ̀rí ìmáàmà àti khilafa Ali àti àwọn mọ́kànlá lẹ́yìn rẹ̀ tó fi jẹ́ 12. Oye, so Ànábì sálàmù sì sọ pé àwọn khalifa méjèèjì wọn ní ara wọn lọ́tọ̀ọ̀tọ̀, wọn ní lọ lọ́tọ̀ọ̀tọ̀. So ẹ máa nínú ẹ̀sìn wa, Kùránì rí pẹ̀lú wa yìí, gẹ́gẹ́ bí ọmọ náà ṣe gbé Kùránì jáde tó kìsẹ̀. Ẹ wá bá wa béèrè lọ́wọ́ màláímà kan náà pé aina al-itra wa aina ahlul bayt, ibo ni itra wa? So nǹkan méjì ni nínú káwọn Ṣíà gbà yìí pé Kùránì tí ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí lónìí yìí, nínú kan gbà yìí pé kò fẹsẹ̀ nílẹ̀, bẹ́ẹ̀ dẹ̀ ni kìí ṣe ìtàlọ́bẹ̀ẹ́dà sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn tí sì ń bẹ lákọọ́lẹ̀ wọn. Oye, so kí wọ́n wá gbà yìí pé so Mahdi tó jẹ́ ìgbẹ̀yìn àwọn àìmà tí ń bẹ nínú kòtò kan tí wọ́n ń kílèmù pó sápamọ́ sí, kí wọ́n wá gbà yìí pé ọ̀dọ̀ rẹ̀ ni Kùránì tó lálàáfíà wà tí ń sì ń mú bọ̀ wá, tí ó mọ̀ mú túmọ̀ yìí pé wọn yà lọ́tọ̀ọ̀tọ̀, ìtrọ̀ yà lọ́tọ̀ọ̀tọ̀. So oye, so àbí káwọn Ṣíà gbà yìí pé Kùránì tí ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí lónìí yìí o, Kùránì tálọ́bẹ̀ẹ́dà sọ̀kalẹ̀ fún Ànábì gangan ni, tí ó wàá máa túmọ̀ sí wípé so Mahdi àwọn Ṣíà so àti kílèmù wọn nípa khilafa àti ìmáàmà pẹ̀lú ẹgbàwá tí ò fẹsẹ̀ nílẹ̀ yìí, so tí ó wàá máa ṣe kíni tí ó máa bọ́ sí ìbàjẹ́. Oye, so ìkànnù méjèèjì. Then ẹlẹ́ẹ̀kẹta, so àwọn Ṣíà wọ́n gbà yìí pé so Fatima radiyallahu anha nínú ìtrọ̀ ló wà. So gẹ́gẹ́ bó ṣe wà nínú tírà àwọn Ṣíà, oye báyìí, gẹ́gẹ́ bó ṣe wà nínú tírà àwọn Ṣíà, so A'yanu Ṣíà mujalladi alákọ̀ọ́kọ́ page 495. So táwọn Ṣíà gbà wáyé pé so aya innama yuridu Allahu liyudhhiba ankum rijsa ahlal bayt wa yutahhirakum tathira, ipe nazalat fi aliyin wa Fatima wa ibnayhima. Oye, ipò sọ̀kalẹ̀ lórí Ali, Fatima àti àwọn ọmọ wọn méjèèjì. Oye, so àwọn Ṣíà sì ń fi aya yìí ṣẹ̀rí lórí pé Fatima o, oye, àti Hassan àti Hussein àti Ali àwọn ará ilé Ànábì nìyẹn, àwọn ìtrọ̀ nìyẹn, tó túnmọ̀ sí pé Fatima ń bẹ nínú àwọn ìtrọ̀. Ẹ bá béèrè lọ́wọ́ àwọn Ṣíà ipe tó bá fẹ́ fi hadith thaqalayn nìyẹn àbí hadith al-khalifatain, èyí tó mọ̀ yìí kanu Musannaf Ibn Abi Shayba, tó bá fẹ́ fi ṣẹ̀rí lórí ìmáàmà àti khilafa àwọn àìmà méjèèjìlá, ǹjẹ́ Fatima náà, ǹjẹ́ òun náà ti wọnú àwọn àìmà yẹn tó bá fẹ́ fi hadith yẹn ṣẹ̀rí khilafa àwọn àìmà méjèèjìlá? So wa hal Fatima radiyallahu anha min al-a'imma, so wà nínú àwọn àìmà? Táwọn Ṣíà bá sọ pé rárá, àjá sí wípé batala istidlalukum بذلك الحديث على خلافة أئمتكم الاثنى عشر. ورسولنا نبي محمد صلى الله عليه وسلم. fundraising tí a sọ pé à ń ṣe láti yá sí pé kí a lè fi ra ilẹ̀ fún ilé kéwú àti mọ́sálásí, tá sì sọ pé ilẹ̀ náà ń lọ fún 14 million naira. Walhamdulillah, lọ́wọ́lọ́wọ́ báyìí bá ti ń sọ̀rọ̀ yìí, Allah bẹ̀ẹ́dà ní kí owó náà kó ti wọ 3.220,000 naira. That is 3,220,000 naira. So Allah bẹ̀ẹ́dà máa ṣàbá wa san àwọn ẹni tí wọ́n ń dá sí ìgbìyànjú yìí. So nítorí Allah azza wa jalla, Allah bẹ̀ẹ́dà máa ṣàbá wa san wọ́n lẹ́san lórí. Bẹ́ẹ̀dẹ̀ ni in tó kún wájú wa báyìí, so ó sì pọ̀ díẹ̀, bí 10,780,000 láti níwájú báyìí. So àwọn èyí tán lọ́bẹ̀ ẹ̀dà bá ṣe ìkànnà fún nínú arziki kan ṣe bá wá dá sí. So nítorí Allahu azza wa jal, àkáǹtì wa 0045790267, Unity Bank, Sheikh Ahmed Yusuf. Jazakumullahu khairan wa barakallahu fikum. Bákan náà máa nínú ẹ̀sìn wa, táwọn Ṣíà bá gbà pé Qur'anul Karim tánàbí sálàmù sọ pé òun fílẹ̀ fún wa, tó bá gbà pé àwọn ìtrọ̀ àti ahlul bayt ni wọ́n ṣàlàyé fún àwọn èèyàn gẹ́gẹ́ bọ́mọ yìí ṣe sọ́nà ọ̀rọ̀ rẹ̀. So challenge ní fún ẹ̀yin Ṣíà, ó ti já sí wípé lásìkò Ali àwọn baba ńlá yín ò mọ ẹni tí wọ́n ń pè ní hajju, lásìkò Hassani, lásìkò Hussein, lásìkò Ali ibn al-Hussein Zainul Abidin, wọn àmọ́ ẹni tí ń jẹ́ hajju, wọn àmọ́ ẹni tí ń jẹ́ halal àti haram. So àfìgbà tó di àsìkò ìmáàmù ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n kílèmù pa àwọn tẹ̀lé, oye, tí ń ṣe Muhammad ibn Ali Abu Ja'far, ni wọ́n tó mọ ẹni tí ń jẹ́ hajju. Ó ṣe já síbẹ̀, oye, tó bá já sí wípé lódodo wọ́n bá náà sọ́bà wọn láti ṣàlàyé Kùránì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe àṣẹ ń kílèmù.
ẹ wo tírà Shia yìí tí ń bẹ wájú wa yìí Al-Kafi mujallad ẹlẹ́kejì page 16 àwọn Shia gbà wáyé pé thumma kana Aliya ibn al-Husayn lẹ́yìn gbà náà oyè kan Aliyu ibn al-Husayn ثم كان محمد ابن علي أبا جعفر so lẹ́yìn gbà náà oyè kan Muhammad ibn Ali Abu Ja'far tí ń ṣe kíni tí ń ṣe ọmọ Hussein wọ́n ní وكانت الشيعة قبل أن يكون أبو جعفر وهم لا يعرفون مناسك حجهم ìgbà àwọn Shia síwájú kí Muhammad ibn Ali ìmáàmù ẹlẹ́ẹ̀karùn àwọn Shia síwájú kó tó ṣẹ̀mí àwọn Shia wọn mọ in tí ń jẹ́ àwọn ìjọsìn tó so papọ̀ mọ́ hajj wọn mọ in tí ń jẹ́ hajj so Ali ó ṣàlàyé fún wọn Hassan ò ṣàlàyé Hussein ò ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ dẹ̀ ni so Zainul Abidin kò ṣàlàyé fún wọn oye wa halalahum wa haramahum wọn mọ in tí ń jẹ́ halali wọn sì mọ in tí ń jẹ́ haram gan hatta kana Abu Ja'far àfìgbà tí Abu Ja'far ìmáàmù ẹlẹ́ẹ̀karùn àfìgbà tó ṣẹ̀mí fafataha lahum wa bayyana lahum manasika hajjihim wa halalahum wa haramahum ẹ dákun so ṣé àwọn Shia ṣé kò wáyé kí wọ́n máa tijú láti sọ pé àwọn aráalé ànábì ni Allah ẹ̀dá fi kalẹ̀ àbí ànábì sálàmù ló yàn láti máa ṣàlàyé ẹ̀sìn fún wọn ibo wá ni wọ́n wà tí wọ́n fi ṣàlàyé hajj fún yín àti halal àti haramu àfìgbà tó di àsìkò ìmáàmù ẹlẹ́ẹ̀karùn láti inú tírà yín ẹ̀yin ṣe àyè aláìmọ̀ kan gán ní o ẹ máa nínú ẹ̀sùn wa àmọ́ hadith tó mọ̀ yẹn ká hadith tó lálàáfíà ń bẹ fún nínú Sahih Muslim ṣùgbọ́n kí ni ànábì sálàmù sọ ń bẹ ànábì sálàmù sọ pé وأنا تارك فيكم ثقلين أولهما كتاب الله فيه الهدى والنور فخذوا بكتاب الله واستمسكوا به فحث على كتاب الله ورغب فيه ثم قال أنا سلام سيبون في أما إن كتبوا ميجي لفوا أوكا وهنا القرآن الكريم إمانا بمبا إمالا بمبا أدي رما أسديمو دادا أسفي شاشي so أنا سلام أشوى ojúkòkòrò ìdìrọ̀mọ́ tírà Allah bẹ̀rẹ̀ gidigidi lẹ́yìn gbà náà wá sọ pé wa ahlu bayti lẹ́yìn gbà náà àwọn ará ilé mi udhakirukum Allah fi ahli bayti mo ń rán yín létí Allah bẹ̀rẹ̀ nípa àwọn ará ilé mi tó túmọ̀ sí pé àdán sẹ́lẹ̀mù ó ń sọ fún wa pé ká ṣe kíni ká mọ ìwà àwọn ará ilé rẹ̀ ká sì ṣe kíni ká sì bàbàrà wọn ká sì mẹ̀tọ́ wọn ká sì má jàǹbá wọn so láti nù Sahih Muslim oye so láti nù Sahih Muslim so èyíkéyìí hadithi tó bá wá tó bá fi lè yapa rìwáyà yìí á dá ìtumọ̀ rẹ̀ padà síbi kíni síbi ẹgbàá wá tí ń bẹnu Sahih Muslim yìí oye báyìí so torí eléyìí ó wà mahfuz lọ́dọ̀ àwọn afá aládìsí oye báyìí nìsín so ìyẹn bẹ́ẹ̀ now ọmọ yìí wá ṣàìmọ̀ kankan ọmọ yìí lọ sínú kitabu sunna oye so èyí tí al-Imam al-Albani ṣe tahqiq ẹ̀ pẹ̀lú ipò wọn sọ ní Zilalul Janna oye báyìí ó sọ pé Annabi sallallahu sọ pé anta minni bi manzilati Harun min Musa ibanu sallallahu sọ fún Ali pé ìrẹ́ Ali so ó dà gẹ́gẹ́ bí Haruna ìrẹ́ Ali lẹ́gbẹ̀ẹ́ mi lọ́dọ̀ mi so bó ṣe rí ó dà gẹ́gẹ́ bí Haruna ṣe rí lọ́dọ̀ tani lọ́dọ̀ Musa oye illa annaka lasta nabi àfi pé ìrẹ́ Ali èyí ṣe annabi innahu la yanbaghi an adhhaba illa wa anta khalifati ibanu sallallahu wá sọ pé kò tọ́ kí n fayílẹ̀ àbí kí n lọ bì kan àfi kó sí pé ìrẹ́ Ali ló máa jẹ́ khalifa mi fi kulli mu'minin min ba'di ló máa jẹ́ khalifa mi ní lọ́dọ̀ èyíkéyìí olùgbàgbọ́ òdodo lẹ́yìn mi oye so ẹgbà wáyìí ọmọ yìí sọ pé al-Imam al-Albani sọ pé isnadu hasan oye àti gbọ́ so tọ́ al-Imam al-Albani bákan náà àwọn náà ni wọ́n ń sọ nínú kíni àwọn náà ni wọ́n ń sọ nínú silsilatul ahadith sahiha so al-Imam al-Albani sọ nínú silsilatul ahadith sahiha mujallad ẹlẹ́kẹrin oye volume 4 page 344 al-Imam al-Albani sọ pé amma ma yadhkuruhu shi'atu fi hadha al-hadith ipe ẹ̀rí táwọn Shia tí wọ́n mú wá tí wọ́n sì mention níbi ẹgbà wá ipe anta minni bi manzilati Harun bin Musa so àbí níbi ẹgbà wá man kuntu maulahu fa hadha Aliyu maulahu ipe táwọn Shia tí wọ́n tún sọ oye yàtọ̀ sí eléyìí níbi ẹgbà wá hadith yìí oye anna nabiyya sallama qala fi Aliyin ibana sallamu sọ nípa Ali ipe innahu khalifati min ba'di ipe khalifa mi ni Ali lẹ́yìn mi al-Imam al-Albani sọ pé fala yasihu bi wajhin min al-wujuh ipe kò fẹsẹ̀ nílẹ̀ rárá àti rárá pẹ̀lú ojúpọ̀nà kan nínú àwọn ojúpọ̀nà bal huwa min abatilihim al-kathira bí kìí ṣe pé eléyìí ń bẹ́nu àwọn ìbàjẹ́ àti ẹgbà wa burú táwọn Shia gbà wá tó pọ̀ gan so allati dalla al-waqi'u at-tarihi ala kadhiba ètò yà sí pé so reality ìtàn historical reality
ó tọ́ka sí bí ìdádàparọ́ nǹkan yìí li'annahu so Al-Imam Al-Albani ṣàṣe àwọn àlàyé wọ́n ṣàṣe tẹ̀síwájú àmọ́ tá fẹ́ lò ní pé Al-Imam Al-Albani padà sọ nínú tírà Silsilatul Ahadith as-Sahiha ipe kò ṣe kíni ipe kò fi ẹ̀sìn nílẹ̀, that is èyí tí ò fẹsẹ̀ nílẹ̀ ní ìsọ ipa Ànábì sálàmù làmọ́lẹ̀ pé Àlí ni khalifa mi lẹ́yìn mi, kò sí ẹgbà wa tó fẹsẹ̀ nílẹ̀ lórí rẹ̀ oye. So àmọ́ ẹgbà wa pé so anta minni bi manzilati Haruna min Musa eléyìí ń bẹ nínú Bukhari, so táwọn afá aládìsí mi náà ṣe gbà wá tó sì ṣe kíni tó sì fi ẹ̀sìn nílẹ̀. So fún di eléyìí so kò síbẹ̀ nǹkan tánà sálàmù ti làmọ́lẹ̀ pé so Àlí o òun ni ó máa jẹ́ khalifa òun àbí òun ni ó máa jẹ́ adarí lẹ́yìn òun, kò sí oye. Àbí Allah bẹ̀rẹ̀ kó má ṣe àṣekíni kó má ṣe àfi ọ̀nà ọmọ aláìmọ̀kan yìí kó sì jẹ́ kí òdodo hàn sí. Barakallahu fikum.